Hello, ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí o. Ṣàlàáfíà lẹ́wà o. Ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa o. Wọ́n bá ròyìn lánàá, kí ni ṣé àná ẹ̀ àbí ìjọ Sunday? Kì í jọ Sunday ni o. Torí àná la gbọ́ news yẹn. Wọ́n ní ìjọ Sunday wọ́n ṣe ń ròyìn bí ọmọ Tádéníkáwò yẹn, bọ́lọ́run ṣe ń lo ọmọ yẹn. Ọlọ́run ló mọ bí ibi tí kábíyèsí, ibi tó ti rí Naomi àtọmọ ẹ̀. Kẹ́mọ̀ ipá áńgẹ́lì, àwọn áńgẹ́lì látọ̀run, àwọn náà rán Naomi sí kábíyèsí. Ó ní nǹkan tọ́lọ́run fẹ́ fi ṣe o. Ó ní nǹkan tí ayérayé fẹ́ fi ààfin Ọ̀jájá ṣe o. Ọlọ́run nífẹ̀ẹ́ kábíyèsí Ọọ̀ni o. Ọlọ́run nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀. Hábà, bó ṣe ń ṣe tìbílẹ̀, ó ń ṣe tradition lóòótọ́. Àwọn ọmọ ẹ̀, ìyàwó àtọmọ ẹ̀, wọ́n ń ṣe ti Christian. Ẹ rí i pé kábíyèsí la lábùkún fún jùlọ. Ẹ wo bọ́lọ́run ṣe wà pẹ̀lú kábíyèsí tó ń ṣiṣẹ́ àrà, tó ń ṣiṣẹ́ ìyanu lọ́dọ̀ ẹni ìtàn Ọ̀jájátù of Ilé-Ifẹ̀. Ó ní nǹkan tọ́lọ́run fẹ́ fi ṣe tó fi rán Naomi sí kábíyèsí. Abẹ́ẹ̀dẹ̀ rí nǹkan báyìí. Wọ́n ní ti Naomi lẹ rí tẹ̀ ń sọ. Wọ́n ní tẹ bá tún gbọ́ nǹkan tọ́mọ yẹn, ọmọ kékeré, ọmọ tí ò sì pọ̀ 5 years. Wọ́n ní tẹ bá rí gbogbo prophecy tó ń release, tọ́lọ́run wọnú ọmọ yẹn, tẹ́mi mímọ́ wọnú ọmọ yẹn, tọ́mọ yẹn prophesize ní ṣọ́ọ̀ṣì yẹn. Wọ́n lẹ́mìí máa ń gbé ọmọ yẹn o. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni, wọ́n lẹ́mìí máa ń gbé. Wọ́n ní tó bá tún lọ sọ́dọ̀ àbẹ́ tí wọ́n bá sọ wípé wọ́n ní spiritual, wọ́n ní kinní yẹn máa sọ wípé wọ́n fẹ́ bá pé firstborn husband kábíyèsí Tádéníkáwò pé wọ́n ní wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Wọ́n ní tó bá wọnú, wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Pé ó ní nǹkan tó ní í ṣe ní ààfin. Wọ́n ní wọ́n tó bá mú wọn bẹ́ẹ̀. Wọ́n ní Naomi gan máa wò ni. Let God will be done. Wọ́n ní sì tó ti jẹ́ pé àkọ́bí kábíyèsí ọkùnrin ló fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run máa gbà á láàyè láti release mẹ́séjì tí Ọlọ́run ti deposit sí inú Tádéníkáwò. Wọ́n ní tó bá bọ́ síbẹ̀ báyìí, tó bá bẹ̀rẹ̀ sí ní, wọ́n ní tó bá yẹ pé wọ́n máa prophesize, wọ́n ló máa sọ nǹkan tí àwọn alálẹ̀ ń fi sí ọmọ yẹn lọ́kàn tó ń sọ. Ṣálálẹ̀ ni àbọ̀ Ọlọ́run. Wọ́n máa rò pé àwọn kíní ni. Wọ́n mọ̀ pé Ọlọ́run lo ọmọ yẹn láti prophesize fún wọn ní ààfin. Jẹ́rí pé Ọlọ́run wà ní ààfin yẹn. So nǹkan tá à ń sọ fún kábíyèsí ni pé kí kábíyèsí máa wulẹ̀ jáńpátá. Ó kàn ṣe bí ipò ó mì jìgìjì. Ọlọ́run yìí máa gbé dúró, máa mú ààfin yẹn dúró. Ààfin yẹn yìí máa dúró gédégbé. Ọmọ yẹn jẹ́ pílà kan ní ààfin. Ìyẹn Tádéníkáwò. Pílà ni o. Pílà ni torí ẹ̀ náà ṣe ń rí gbogbo trial yẹn. Torí Ọlọ́run fẹ́ remold ọmọ yẹn. Wọ́n mọ̀ àwọn ọ̀tá wọ́n ti rí star wọn yẹn. Wọ́n dẹ̀ ti rí pé ògbóǹtarìgì tó máa mú ààfin bàbá ẹ̀, ààfin yẹn, palace yẹn, ògbóǹtarìgì tó máa mú dúró. Kingdom bàbá ẹ̀ máa stand lóní gidigba nígbà tí gbogbo àwọn oníṣẹ́ ibi bá ti kọjá lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni o, àṣẹ dẹ̀ ti gùn ún. Bíbélì sọ ó ní kínkínní, ó ní gbogbo nǹkan máa kọjá lọ. Ó ní ṣùgbọ́n kínkínní kékeré nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìṣẹ. Òun ni ìyanu tọ́lọ́run fẹ́ dá sílẹ̀ ní ààfin yẹn. Ó tiẹ̀ ti dálẹ̀. Ẹ rí i pé pẹ̀lú gbogbo bọ́tà ṣe ń sáré sọ́tùn tó ń sáré sósì, tó ń fi pé wọ́n wá kówó, pé kówó kò dẹ̀ lè wó. Ojú máa ti àwọn aṣebi.
nígbà tó bá yá lágbára Ọlọ́run lágbára Kristi. Wọ́n lọ́mọ yẹn prophesize ní ṣọ́ọ̀ṣì yẹn. Wọ́n ló prophesize sí gbogbo àwọn nǹkan tó rí àtàwọn tí Sátánì ti dè tó wá sí ṣọ́ọ̀ṣì yẹn pé Ọlọ́run máa tú wọn sílẹ̀. Wọ́n ní túrú Tádéníkáwò. Wọ́n látàwọn tó ń wojú Ọlọ́run, àwọn oníbìsí tó ń wá ojú Ọlọ́run fún ìbísí fọ́mọ, pé ọmọ yẹn pray fún wọn. Pé ó lọ ń bá wọn níbi tó ń jókòó sí, tó ń ṣàwọn tó ń pray. Wọ́n ní tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì níjọ́ yẹn, pé ṣe ni ẹlẹ́kún sunkún aláyọ̀ ń yọ̀. Wọ́n ní tọ́mọ yẹn bá prophesize fún wọn báyìí, pé gbogbo wọn dẹ̀ báwọn kan máa sunkún. Gbogbo exactly nǹkan tó ń ṣe wọn. Wọ́n lá tún lọ bẹ́ẹ̀ lómi pé wọ́n rí grave kan níwájú ẹ̀, pé grave yẹn pọ́lọ́n ti dì, pé wọ́n ti cover. Wọ́n lọ́mọ kékeré, ẹ wá wo ariwo. Wọ́n láriwo kàn pa nínú ṣọ́ọ̀ṣì, fọ́mọ kékeré. Wọ́n nígbà tó wá yá tó bẹ̀rẹ̀ sí ń prophesy tó ń sọ gbogbo oríṣiríṣi nǹkan tó ń rí. Wọ́n ní ìyá ẹ̀ wá lọ bá. Ìyá ẹ̀ fẹ́ gba microphone bíi pé ọmọdé ló ń ṣe ọmọ yìí, pé jẹ́ kí n gba microphone lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣe ló gba, wọ́n ní kò yí fún yẹ, kò mú microphone sílẹ̀ fún yẹ o. Wọ́n ní ṣe ó dẹ̀ sọ̀kalẹ̀ lọ láti orí altar. Wọ́n ló sọ̀kalẹ̀ ó wá rìn lọ sí congregation, ló lọ ń bá àwọn tó ń prophesy níkọ̀ọ̀kan. Wọ́n ní kò dẹ̀ fi kan pé méjì. Nǹkan tí ó ń ṣe olúkálùkù ni Tádéníkáwò sọ fún olúkálùkù. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní kì í máa ṣe kékeré o, pé nǹkan tí ìyá ò lè sọ, wọ́n lọ́mọ yẹn rí, ó sọ gbogbo ẹ̀. Is that not wonderful? Kò lè yàyàn lẹ́nu. Wọ́n lẹ́ni tí Ọlọ́run bá ti dá, pé kò ṣe farawé. Ṣé àwọn ọ̀tá ò tí ì rí pé wọ́n ti mófo, wọ́n ti pasán? Ó dẹ̀ tún gbàdúrà fún yẹ. Wọ́n ló gbàdúrà fún yẹ pé gbogbo àwọn ọ̀tá yẹ ẹ̀ àti àwọn ọ̀tá bàbá ẹ̀, àwọn tó ń fẹ́ kí union bàbá àwọn àti ìyá wọn kó stand, ó ní wọ́n máa pa ẹ́ pátápátá. Pé ikú lè rí ẹ̀ṣẹ̀ wọn, ikú tó máa kú. Òun ni òun sọ báyìí. Bí ìyá òun ṣe máa bímọ yìí, tí gbogbo àwọn ọmọ ìyá òun, tí àwọn gbogbo tó bá lọ ṣe máa tọ́jú wọn ni, àtàwọn àbúrò òun, àtàwọn tó jẹ́ ọkùnrin tó jẹ́ obìnrin nínú ìyá òun, pé gbogbo wọn máa yè pérégede. Pé ẹni tó dẹ̀ ń wá ìṣubú ìyá òun, pé gbogbo wọn náà máa pa ẹ́, wọ́n máa kú dànù. Ṣé kò wá rí bẹ́ẹ̀? Ó di dandan. Èṣù ti pòfo, èṣù dẹ̀ máa pasán. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré o. Wọ́n ní kábíyèsí dé ààfin, ló sọ fún àwọn alàgbà, àwọn alàgbà ṣọ́ọ̀ṣì, àwọn alàgbà ní palace, pé òun ò tí ì rí irú eléyìí rí. Àwọn sọ pé Ọlọ́run ń lo Tádéníkáwò, pé tó lo ọmọ yẹn ní ṣọ́ọ̀ṣì ìyá ẹ̀ lénìí. Tọ́mọ tó ń prophesy, pé òun ṣẹ̀ mọ̀ pé ó ní nǹkan tó Ọlọ́run fẹ́ fọmọ yẹn ṣe fún òun ní palace òun. Ọlọ́run ṣe yan Tádéníkáwò fún. Ó lóun lanu lè pé ó láwọn ìjòyè wá sọ pé ṣé ó máa ya kábíyèsí lẹ́nu? Àní tó bá bọ́ sí pé wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan, wọ́n fẹ́ ṣe òtútù pé Tádéníkáwò ni ló fẹ́ speak fún wọn. Wọ́n ní ẹ̀gbọ́n gbogbo bó ṣe ń release ọ̀rọ̀ tó máa ń release ọ̀rọ̀. Wọ́n ló tún máa prophesy tó ń ríran fún wọn ní Ifáṣìràn. Ẹ mọ̀ pé Ọlọ́run ló ní í ṣe. Ọmọ kékeré tí ó ti gbọ̀n, nígbà tí ìyanu bá máa ṣẹlẹ̀, Ọlọ́run bá máa lò tán. Ó máa tọ̀nù. Ọlọ́run lè ṣe, kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe. Ó máa tọ̀nù palace yẹn di ilé Ọlọ́run, tí ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀, tó ògo Ọlọ́run máa farahàn nínú palace yẹn lágbára Ọlọ́run. So ẹ̀yin èèyàn wa, kì í ṣe kékeré o. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún Tádéníkáwò. Kọ́lọ́run kó túbọ̀ lò ó. Nǹkan tó Ọlọ́run rán wá sílé ayé láti wá ṣe fún
palace bàbá ẹ̀ tó rọ́ ọlọ́run dídì yàn ó mọ̀ pé bàbá àwọn tradition ìyá àwọn ní oníṣẹ́ christian o ìmọ̀ àwọ̀ ọlọ́run fẹ́ la àárín yẹn kọjá àárín yẹn palace kọjá òun ni gbogbo akitiyan tí èṣù ń try torí àwọn ọmọ ológo bẹ́ẹ̀ yẹn bí èṣù ṣe máa try wọn nìyẹn pẹ̀tí wọn ò lè rí wọn gbé ṣe lágbára Kristi ogun tọ́lọ́run ń ṣẹ́ fún Naomi àti Tadenikawo àti kábíyèsí kò ní gbérí mọ́ títí ayé ọlọ́run yóò máa farahàn nínú ayé wọn agbára Kristi Jésù ẹ ṣé ẹ̀yin èèyàn mi bá mi ṣí ẹ̀gẹ́ bá mi kọ́mẹ̀ntì kẹ́dẹ̀ bá mi láìkẹ́ kẹ́dẹ̀ ṣubú ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àánú ọlọ́run á dúró tì wá o amen.